مدى الأيام معتمدي إليك وجهت وجهي لا إلى أحد يا مالك الملك يا مؤتي الجذيل لمن يرجو الندى بلا من ولا نكد ما لي سواك وما لي غير بابك يا مولاي فهمه بعفو ما جنت يدي ونعم ومطر علينا رحمة فلنا أوائد منك بالإحسان والمدد أوائد منك بالإحسان والمدد. Kí gbogbo àwa tí àwa ń kalẹ̀ ká ní bisimilahi rahman rahim. Bisimilahi rahman rahim. Bàbá wa Kewuyemi àgbà. Allah. Ọlọ́run mọ́sá járe yín pẹ́. Amina Allahu. Mo fi tiyín mo fi kí bàbá wa olóríire. Adamallahu ayatahu. Bàbá alubarika. Allah. Tó já sí pé bàbá wa yìí kíkí wọn ó gbọ́dọ̀ síwájú torí pé àwọn gangan ni mo fẹ́ fi sọ̀rọ̀ ní ìjókòó yìí. Allah. Bàbá mi olólùfẹ́ àwọn àgbàlagbà, bàbá olóríire. Allahu akbar. Bàbá tó já sí pé kìí banújẹ́ síta àwọn ọ̀dọ́. Allah. Bàbá tó já sí pé gbogbo gbàtẹ́ bá ti rí wọn àwọn gangan tí wọ́n ti dàgbà tó ọ̀dọ́ ni wọ́n. Allah. Mi lè kọjú sí wọn torí tí bá kọjú sí wọn wọ́n mọ̀ ṣẹ́jú sí mi pé kí n má sọ tí mo fẹ́ wí. Allahu akbar. Mo ti bá fẹ́ mú bàbá wa Nafi Al-Mubarak. Adamallahu ayatahu wa hafidhahullahu. Máa kọ ẹ̀yìn sí wọn ni torí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń pa àwọn ọ̀rọ̀ tó lágbára ni. Allah. Irú àyè báyìí ni mo sì ti lè sọ. Allahu akbar kabira. Bàbá náà jẹ́ bàbá ìdùnnú fún gbogbo àwọn ọmọ kéékèèké púpọ̀. Allahu akbar. Mo kí yín o. Adamallahu ayatahu. Ọlọ́mọsá àjárí yín pẹ́. Amina. Ọlọ́nkó wọlá dáadáa tẹ̀ ń ṣe nínú ayé. Allah. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ ara yín ni àwa náà ti ń tàn mọ́lẹ̀. Allahu akbar. Ọlọ́nkó wa wọlá ìmọ́lẹ̀ tí ó ń bẹ lára yín yẹn ìmọ́lẹ̀ yẹn pọ̀. Allah. Kò sí bá ti lè pọ̀ tó lọ́dọ̀ tá a bá ń tàn tí yín ò lè kú. Hayatukum nurun. Gbogbo tí wàá lọ sí mọ́tà. Wa aishatukum huda. Wa nas'alu rabbi an yudima lakum nasira. À ń bọ̀ wá bẹ̀ ẹ dákun gbogbo àwọn olóríire níkàlẹ̀ ká sọ pé bisimilahi rahman rahim. Bisimilahi rahman rahim. Alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. Arrahman rahim. Arrahman rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa sahabihi. Wa sahabihi. Wa sallim. وسلم. اللهم صل. اللهم صل على سيدنا محمد. على سيدنا محمد. وعلى آله. وعلى آله. وصحابه. وأصحابه. وسلم. وسلم. ẹ dákun àsálàtù ẹyọ kan tó kù tá a wí yìí. àsálàtù ẹyọ kan tó kù tá a wí yìí. ẹ jẹ́ a jọ wí dáadáa. ẹ jẹ́ a jọ wí dáadáa. máìkì yìí gbà tí bàbá wa rọ ìdùn ń lò ó dà kó jáde dáadáa tí mi ṣe wá rí báyìí. àwọn ni wọ́n mọ orúkọ tí máìkì ń jẹ́. àbí ohun ò tí ì là ní. ayakumullah. Tọ. Bàbá wọn ní kẹ́ síwájú díẹ̀. Oorun. Tọ. Oorun náà wà tún wà ní. Àpàrà àgbà kádàrá náà. Allahu akbar. Mo ti wà ókè báyà mi. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa sahabihi. Wa asahabihi. Wa sallim. Wa sallim. Ẹ já sọ pé amina. Amina. Mo ti kí bàbá wa Kewuyemi àgbà. Adamallahu ayatahu wa hafidhahullahu. Màá tuntun yín kí tí aṣíwájú bá wà
tí àwọn ọmọlẹ́yìn bá ń bẹ̀rù àti súnmọ́ àkọ́kọ́ tí àwọn ọmọlẹ́yìn bá ń bẹ̀rù àti ṣoríire lára rẹ̀ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tó bá di pé aṣíwájú yẹn gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn rẹ̀ wọ́n wá ń rojọ́ rẹ̀ kí pé ẹ̀mọ̀ sánú wà bọ́dá wa òmọ̀já àmọ̀ balance inú ayé ìmọ̀ gbogbo bíi táàmọ̀ ti gba gùnkè gbogbo ẹ̀ ló mọ̀ ti di káṣíwájú yẹn kó fiyèsí rẹ̀. Allahu akbar. Bàbá Kewuyemi ẹ̀kọ́ ń pọ̀ lára yín púpọ̀ kò sí ti ń bẹ lẹ́yìn yín tẹ̀ fún ní free movement ọ̀dọ̀ yín gẹ́gẹ́ ní freedom of everything. Wallahi tallahi àwọn ilé tí Ọlọ́run bá gbèrú yín kalẹ̀ sí pé tọ̀ mọ́ mójútó táwọn ọmọ tí ń bẹ lẹ́yìn tiẹ̀ náà wá jà fa tí gbogbo wọn sì wọ́n á rí dáadáa ṣe lẹ́yìn rẹ̀ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi. Nítorí pé oríire rẹ̀ ní gbogbo àwọn yìí tó kù yẹn. Allah. Àwọn kan ń bẹ bẹ́ẹ̀ tó já sí pé wọ́n rí nǹkan kan ṣe àwọn arojọ́ ẹ̀gbọ́n wọn kí pé ẹ̀gbọ́n wa ni ò já rí ṣe o kódà ẹlòmíì rí ṣe síbẹ̀síbẹ̀ bí tí ń ru ṣe ìhun náà kò tẹ́ lọ́rùn yóò tún rojọ́ ẹ̀gbọ́n rẹ̀ náà ní kó òun ní ṣùgbọ́n Ọlọ́run ò ṣe yín lágbàlagbà burúkú nulẹ̀. Alhamdulillah. Ọlọ́run gbé yín kalẹ̀ kuduwatun hasana ẹ̀rí gbogbo àwọn tán jẹ́ àbúrò gbogbo wọn jókòó tì yín wọ́n dẹ̀ wà comfortable ẹ̀rí mi ọmọ mi àbúrò mi ẹ fẹ́ mu ti ẹ̀gbọ́n rẹ̀ báyìí yóò mọ sáni ẹ dákun ẹ má fi mí ti bọ̀dá mi ẹ má fi mí ti bọ̀dá mi iná ní ti máa jóni ẹ̀ sì náà ọpọlọ́hún ti da yín èsì ní yín téèyàn fẹ́ máa gbatẹ́gùn nú ẹ̀. Allahu akbaru. Ọlọ́run níjó bàjẹ́ fún yín o. Amina. Wa ilal amami insha Allah. Ma fi tawakkuf min salami. Fa ilal amami ilal amami. Bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ bí bàbá wa Kewuyemi àgbà bí wọ́n ti rí kó sáà ti rá àwọn bàbá àlífà. Allahu akbaru. Báwọn èèyàn ti máa ń sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bí bàbá Oniyangi ti rí kó rí mi. Allah. Ìfigbí kẹkẹjọ bàbá Oniyangi lẹ́yìn kúkúrú. Ma fi tawakkuf min salami. Torí mo dídì wọn ra mi lẹ́gbẹ̀ẹ́ bàbá Oniyangi ni. Allah. Ṣé agajura wa lọ. Ẹ fi fèsì náà jọ wọn. Kí lẹ fẹ́ wí. Fa ilal amami ilal amami. Mo wá rí i pé bàbá Oniyangi àgbà wọn ga jù mí lọ. Ilal amami ilal amami. Ọlọ́run sàjárí yín pẹ́. Amina Allahu. Ọlọ́run oníjó fẹ́ dàrú láíláí. Amina. Kò tiẹ̀ ní dàrú. Amina. Ọlá ntọ́lọ́hún ṣe fún yín tínú yín ń dùn. Amina ya Allah. Wàláhì ntọ́lọ́hún ṣe fún yín ló kó fún yín òní. Bẹ́ẹ̀ sì ni wàhálà ni o. Wàhálà ni o. Allah. Ṣùgbọ́n Ọlọ́run tí ó yọ yín kú ònú wàhálà náà ó ní ẹ mọ táwọn àbúrò yín fẹ́ lákòókò tí wọ́n fẹ́ ẹ mọ tí wọ́n nídìí lákòókò tí wọ́n nídìí ẹ̀ Ọlọ́run náà wá ní ó dà ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ gbogbo rẹ̀ tọ̀dọ̀ tèmi náà kó mọ dọ́dọ̀ tiẹ̀ náà. Allahu akbar. ọ̀la sí burúkú Ọlọ́run níjó dọ́dọ̀ yín. Amina. ọ̀la ti tóbi Ọlọ́run. Amina. mo kí bàbá wa Kewuyemi lápá bí Ọlọ́run sàjárí yín pẹ́. Amina. èmi ò tí ì máa fi bẹ́ẹ̀ pàdé yín báyìí lóde ṣùgbọ́n yín máa ń pàdé yín lórí Facebook mo sì rí pé Ọlọ́run ti ṣe oore fún yín dáadáa. Alhamdulilayi. àwọn ata súnmọ́ra wa dáadáa òun ni bàbá wa hasbi Allah my love ẹnìkan wá bá mi inú àwọn ọ̀rẹ́ mi pàtàkì kan ó bá ní ṣẹ́yìn tún ní lọ́ọ̀fù mi lẹ́yìn mi ni mo ní gbogbo èèyàn líbo ní lọ́ọ̀fù nígbà tí bàbá Kewuyemi kí mi pé I love you so much òun náà wá gbọ́ ẹ dákun ẹ mọ́tún lọ́ọ̀fù ẹ lòmí o mo ní sáwọn ọkùnrin àbọ̀ wá lọ́ọ̀fù ara wa. Allah. Ọlọ́run dákun abíọ́ gbogbo dáadáa tó ń ṣe fún wa adúpẹ́ lórí ẹ̀ Ọlọ́run jó máa pọ̀ sí i. Amina ya Allah. bàbá wa olóde òní bàbá wa Al-Mubarak. Adamallahu ayatal mubaraki. Ọlọ́run ṣe dáadáa fún yín púpọ̀ kódà èmi àti bàbá náà àti tún sọ̀rọ̀ yín lérí dáadáa tọ́lọ́run ṣe fún yín èyí tó wá pọ̀ jù ń bẹ ni pé àtàwádọ̀ Allah. ẹni tẹríba púpọ̀ léyìí tí àwọn ọmọ àfa máa fi jèrè ọmọ kéwú bàbá wa Al-Mubarak. Adamallahu ayatahu. mo fẹ́ yanjú ọ̀rọ̀ kan ní ẹnu jẹta yìí ẹni náà wá sọ fún mi pé ọ̀rọ̀ yẹn ò ṣe yanjú ọmọ kéwú àfa àti àlífà wọn ń jà
ìyẹn wá jọ́rẹ́ mi àlífà náà jọ́rẹ́ mi o ṣùgbọ́n èmi yé sọ lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ mo wá fẹ́ lọ bá a pé kí n bẹ pé kò sí ní tílé àfa yín ò bá ṣe fún yín dákun bá a mójú kó ń bẹ ẹni náà wá sọ fún mi pé kò ṣeé ṣe. Allahu akbar. ẹ dákun torí Ọlọ́run gbogbo àwa tá à ń jẹ́ ọmọlé àfa ńláńlá àwọn ọmọ kéwù bàbá wa dọwọ́ wa pẹ̀lú tẹríba wàláhi tàlá èmi máa ń sọ gbogbo bí tí mo bá lọ bàbá wa náà fi rè mo máa ń sọ fún wọn mo ní àwọn là ń jẹ kódà ó kúnnú tí mo fi fẹ́ sọ̀rọ̀ bàbá wa náà fi níbi ìjókòó yìí because èmi tún ní àna mi ṣe òde lónìí ọmọ kéwù wọn sì ni mo sì gbọdọ̀ wá ń bẹ̀ ṣùgbọ́n tí bàbá wa Al-Mubarak kún mi lójú púpọ̀ wọ́n pè mí sóde rí first time náà lélẹ̀ mi sì gbọdọ̀ má da wọn lóhùn mo ti wá wo time tán fún mi yẹn 11 pé nígbà tó bá fi 3-4 yín ti padà sí orílẹ̀ wa lọ́hùn gbogbo àwọn ọmọ kéwú wàláì bàbá wa Al-Mubarak gbogbo àwọn ọmọ kéwú tí bàbá wa dálẹ̀ fún wa a gbọ́dọ̀ gun wọn gàràgàrà o gbogbo wọn ni wọ́n ní bíbí o Allah. gbogbo wọn sì ni wọ́n lẹ́lẹ́dàá bí wọ́n bá gba wájú ilé bàbá wa kọjá wọ́n ṣoríire. Allahu akbar. ṣùgbọ́n ńgbà tọ́lọ́run fẹ́ fi kéwu wọn tó fẹ́ fi yin ilé bàbá wa ó jẹ́ ní kí wọ́n gbọ́dọ̀ wa. kí bàbá wa ṣoore fún wọn kí wọ́n di olóore kí wọ́n di ẹni tí ó ní òkìkí kí wọ́n dẹni tí ó lówó lọ́wọ́ kí wọ́n dẹni tá yóò máa pè iyì tiwa ni. Allahu akbar. ṣùgbọ́n níjọ́ tá a bá ti sọ yìí pé gbogbo tí Ọlọ́run sọ wọ́n dàrún ni ilé wa ò rí wọn wọ́n jáde o tí wọ́n bá jáde sáyé bọ́lọ́run sì fẹ́ ṣe wọ́n ní tí wọ́n bá padà débi tọ́lọ́run fẹ́ ṣe wọ́n sí àbùkù lé bàbá wa ní ó padà jẹ́ tí wọ́n bá rí wọn bẹ́ẹ̀. Allahu akbar. níjọ́ tó bá yẹ kí wọ́n wọlé tí wọ́n bá ti wọlé àbùkù ńlá ni ó jẹ́ fún lé bàbá wa. èmi ẹ ronú ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ti gbé wá náà lèmi máa ń gbà pé kádàrá Ọlọ́run ni ó gbé wá náà nù èmi máa ń sọ Ọlọ́run bí tó bá ti gbé wá ṣùgbọ́n bí tọ́lọ́run ní yà sí nù gbogbo àwa tá a jẹ́ khilafa àwa ní ká lọ ṣe jẹ́jẹ́ wàláhi tàláì tá a bá ṣe jẹ́jẹ́ ìyá ó jẹ àlífà mi torí gbogbo ntí bàbá wa ní ni wọ́n ti fi ṣe àwọn ọmọ yìí lórí wọ́n ọ̀rọ̀ kálímà kọ̀ọ̀kan àfa Yusuf Qaradawi ó ní àfa kan tí máa ń kọ́ ọmọ kéwú ní harafi kan alubarika harafi kan òun ni 1000 ni ó máa wọlé sáré. Allahu akbar. títí dijọ́ tá àfa rẹ̀ ó fi yọ̀ǹda ẹ̀ làwọn tí wọ́n tún máa fi ṣe kídímọ́ tó fi lálùbáríkà dáadáa. Allahu akbar. ọmọ àfa mi ó jókòó síbi kan ó ṣe yídí máa ẹni kéke ọkàn retí ọkàn jókòó pé bàbá mi fẹ́ kú ẹ wo ò ní dímọ̀ ẹni kankan tó ṣe òun retí pé bàbá ẹ fẹ́ kú tí bàbá ẹ bá kú ọ wá jẹ kìláfà tó bá ti wá jẹ kìláfà ọmọ wa retí kán máa mú wá àwọn tó tún máa ró tó máa mú wá fún ọ òun wọn ló tún wá ń bá jà gbèsè ayé burúkú ni. Allahu akbar. èmi máa bẹ̀rù ọ̀rọ̀ láti sọ ṣùgbọ́n tó bá jẹ́ bí àyè ó tọ̀rọ̀ èmi ẹ fi bẹ́ẹ̀ bẹ̀rù ọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ tá a máa ń sọ yẹn kọlámà sẹ́lmà mikithar àwọn tó bá máa ń sọ̀rọ̀ dídídídí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń kéré lẹ́ni tí máa ń lànà ayé wàláhi tàláì ẹ̀rí iná sàádàtà. Inna sa'adata. wa asbi Allah. Inna sa'adata. Amrun laysa yudrikuha. Ahlu sa'adati illa bil maqadiri. ẹja lọ ṣe ká ṣe jẹ́jẹ́. Inna sa'adata. wàláyé látijọ́ tọmọ mi tí wọ́n ti bí lọ́lọ́run ti sọ́dọ̀ olórí rí ọmọ. Inna sa'adata. látijọ́ tí wọ́n ti ń tọ́jú ọmọ mi ókè bàbá alájà àgbà inú tàn wọn a gbọ́ pé àfa àgbà lọ tọrọ wọn. Allah. ẹ gbọ́
àfa àgbà ló lọ tọrọ alájí àgbà ìpè ẹ fún mi lọ́mọ yìí ẹ jẹ́ Allahu kó akbar. mo sì mọ àwọn ẹni tí bàbá Oniyangi lọ béèrè wọn lọ́dọ̀ bàbá wọn. Allahu akbar. bàbá wa ṣe Adam àwọn ọmọ kan ń bẹ tí wọ́n lọ tọrọ ń lé wọn pé ó yá ẹmu eléyìí wá eléyìí yóò kéwu yóò wúlò fún Islam. Inna sa'adata amrun laysa yudrikuha ahlu sa'adati illa bil maqadiri. ṣùgbọ́n àwa kan ń bẹ ilé tiwa Ọlọ́run ti ní olóríire ni wá ń bẹ. Maharumatun. ń bọ̀ àwa kan ń bẹ ilé alájí àgbà ilé olóríire ni. Radiyallahu ta'ala anhu. ilé Sheikh Adam ilé olóríire ni. Rahmatullahi ilé alayhi. bàbá àgbà alágbàjì ilé olóríire ni. Rahmatullahi alayhi. gbogbo tó bá tún wá jáde káwọn náà wá ṣe khidima mímọ́ lára àwọn pípù yìí olóríire làwọn náà. Maharumatun li unasin talibina la. àwọn kan bẹ wọn lówó wọn ní ọlá wọn níyì wọn ìyálé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o. Allah. Wakodi tusaku ila qaumin bitai siri. àwọn bìkan bẹ tá a bá débẹ̀ a gbàgbé pé àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa tún lówó. wàláhi tàláì mo pàdé Allah. ọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Sunday ní ń jẹ́ Adébọ̀wálé Adéníyì ṣùgbọ́n ó ti wá di Abdulsalam Adébọ̀wálé Adéníyì. Allah. Amẹ́ríkà ló wà broda mi kan tó wá wà lamẹ́ríkà ló wá sẹ́ndì nọ́mbà yìí sí mi ipò kí n bá clear mọ́tò èmi ń clearing and forwarding ni mi ò Ọ̀nà kan wọjà. kò sì gba kéwú lọ́wọ́ mi Allah. kò tí ẹ lè gbà á ibẹ̀ yìí náà Maharumatun li unasin ọ̀rọ̀ ìdù ti sọ ó ní talibina la. gbogbo nǹkan táwọn èèyàn fi ogún ọdún tán fi ń kọ́ iṣẹ́ tí wọ́n fi ń kọ́ ọdún mélòó mo fi kọ́ mo sì mọ̀ èmi náà ti lọ́fíìsì mi. Wakodi tusaku ila qaumin bitai siri. bóyá ẹni tí ń sọ yìí nísìnyí bóyá ń wò mí báyìí Adébọ̀wálé Adéníyì. Adébọ̀wálé Adéníyì. Ó ti wá dàbí salami. ìgbà tí wọ́n sẹ́ndì nọ́mbà yìí sí mi wọ́n làwọn fẹ́ kí n bá gba mọ́tò kan Bentley 2013 model ó jẹ́ 75 million. Allahu akbaru. Bàbá Oniyangi ọlọ́njà rí yín pẹ́. wọ́n á gba 20 million lọ́wọ́ ẹ̀. eléyìí mo kàn fẹ́ sọ fún yín pé àwọn kan bẹ nínú ayé wọ́n gba ọ̀dọ̀ àwọn àfa àkọjá o wọ́n ní àlùbáríkà wọ́n ní yàrá yẹ owó nìkan kọ́ la àlùbáríkà o ẹni yìí tí mo fẹ́ ká lò ń bẹ̀ òun ni pé wàláhi tàláì ó ṣe tún dé láti múra ni ń ṣe yàrá yẹ ẹsẹ̀ gbogbo ìgbà tá a fi ń ṣàdúrà fún yóò máa sọ fún mi pé nígbà tó fi wà lamẹ́ríkà tó bá di táwa bá wà lóru ọ̀sán làwọn máa wà kò síbi tó lè wà kó máa ṣiṣẹ́ lọ́wọ́ yóò padà wọnú lé ni tí máa ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà báyìí lóru láìfù dẹ̀ ni àjọ máa ṣe fídíò yóò ní ẹjẹ sáré yẹn náfìlà náà yóò náà náfìlà araka méjì èmi àfáà tí ń ṣàdúrà fún gan ọ̀nà ti yẹn náfìlà òun yóò kọ́ sáré yẹn náfìlà araka méjì Maharumatun li unasin yóò wá jókòó tì mí talibina la. àjọ wá ṣe àdúrà àwọn mọ́jú. Wakodi tusaku ila qaumin bitai siri. ẹ dákun ẹni tó ra mọ́tò 75 million ilé rẹ̀ nígbà tó fi wà lamẹ́ríkà ilé tó rà sí Lẹ́kì 350 million kò tí ì rí báyìí mọ́mọ́ rẹ̀ ló wá bá ara sílé. Allahu akbaru. kò rí ilé ó ti ní ilé 350 million ó ní mọ́tò ìgbà tí mo tún débẹ̀ ni mo rí pé mọ́tò mi ti tún wà ń bẹ̀ tóun náà wọ́n ti bí almost 30 million. ẹ dákun kí ló fẹ́ wá lọ́dọ̀ Ọlọ́run mọ́ ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni ṣèbó ti bí ṣùgbọ́n gbogbo ìgbà tí máa ń pè mí láyé àfa ẹ dákun ẹ máa ń sun ẹja tún ṣàdúrà yìí tèmi bá ṣe tòru tábàjọ ṣe tó bá tún wá di lọ́sàn-án tóun wà lóru yóò tún wá pè mí. Wakodi tusaku àfa yẹn ń sùn ni àfa iṣẹ́ wò lẹ́ ń ṣe lọ́wọ́ báyìí ẹ lọ pa tì yín. ila qaumin bitai siri. Wakodi tusaku ila qaumin bitai siri. bọ̀tí ibi tí ń lọ ń bẹ̀ gẹ́gẹ́ òun ni pé gbogbo àwọn ọmọ gbogbo àwa tá a jogún lé àwọn bàbá wa ìbáwọn bàbá wa sọ̀rọ̀ o bàbá gẹ́gẹ́ làwọn
àwa tá a máa sábà dáràn jù náà làwa tá a wà lẹ́yìn àwọn àlífà gẹ́gẹ́. ìgbà míì sì ń bẹ àlífà míì ń máa gba kò lákòókò tí ò tí yẹ kó gbà. àlífà tí ò bá ti tó gba kò tó bá gba kò yóò sì ipò yẹn lò. Allah. àlífà tí ò bá mọ ìtumọ̀ iṣẹ́ tí bàbá ń gbé pò kò bá bàbá jìyà lérí iṣẹ́ yẹn tó bá gbé ipò náà fún yóò affect ẹ̀. Naam. Wakọ̀dì tó sáàkù. àwọn là ń pè ní àlífà ìkúdánlọ́lá. Allah. Wakọ̀dì tó sáàkù ìlà kaomi bi taisirin. sẹ́rí ìdí tọ́rọ̀ náà fi wá òun ni pé téèyàn bá délé anabi ní du'aul mahbubayn mustajab. Sajabun. téèyàn bá délé olólùfẹ́ yóò free láti sọ̀rọ̀. ẹ̀yin ramadana yìí ni mo fẹ́ lọ ṣe ìsìláwù yẹn ní kámíládùn ní olónìí tó tí n bá wá rí yín ṣe àwọn tá a ti ṣiṣẹ́ nídìí kìláfà kí ló dé tà lè bá wa sọ̀rọ̀ gidi wàláhi tàláì níta jẹ́ ń bẹ́ o àwọn bàbá yẹn ti rìn náà èmi máa ń sọ kò síbi tí ń de mo ní sẹ́rí gbogbo àwọn ọmọ kéwù bàbá mi àwọn náà mọ̀ pé ń jẹ àwọn títí lọ́jọ́ kú ni. Allahu akbar. èmi ò sọ fún wọn lójú wọn èmi kọ́ la àlífà o àlífà wa ń bẹ àlífà náà sì ń jẹ tiwọn àwa náà ń jẹ tiwa kò sí kankan kò àwọn ọmọ kéwòn complain gbogbo ẹ̀ ń lọ sáyẹ̀lá yẹ síra ní mẹ́lọ́mẹ́lọ́. ṣùgbọ́n àtúngbọ́dọ̀ sase jù. Allah. ẹ ma hàlà wọn bá ń fi orin kí wọn. Wakọ̀dì tó sáàkù. ọlọ́run jàre yín pẹ́. Ìlà kaomi bi taisirin. Wakọ̀dì tó sáàkù ìlà kaomi bi taisirin. ọmọ rẹ tó bí ọmọ rẹ. Allah. àwọn náà yà wọ orúkọ gidi àfọ rẹ mi àwọn mú àsìkò. Awjabul wajibati kiramu ummi. àwọn mú àlùbáríkà Al-Mubarak kò ní bàjẹ́. Inna ummi ahakku bil kirai. As-sa'adatu. As-sa'ada. oríire kò síbi tọ́lọ́hún ò lè jù sí. wàláì ẹ rí tẹ bá rí ọmọ yíbò Chukwu Emeka ó lóríire o. gbogbo irú àwọn létẹ̀ lè kọ́ ọmọ yíbò kọ́ àsáádà náà ni wọ́n ń pè yín náà. nísìnyí làwọn afáà kan wá pé n ti ń jẹ́ sàádà ọ̀nà méjì ni sàádà tu dúníyà bá sàádà tu lè àkhírà. ṣé torí rẹ̀ yìí táyé yìí náà gbọ́ ni ọlọ́ni wala tansa nasibaka min. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wala tansa nasibaka minad dunya. Wala tansa nasibaka minad dunya. Wa ahsin kama ahsanallahu ilayka. Wala tansa nasibaka minad dunya. ẹ dákun gbogbo àwọn ọmọ kéwù wa táwọn bàbá wa kólẹ̀ fún wa góòdì ni wọ́n jẹ́ lọ́dọ̀ wa góòdì dẹ̀ ní kinní kan téèyàn bá máa fọ̀ dáadáa yóò máa shine àwa làwọn ò máa fọ̀ wọ́n dáadáa kí wọ́n lè máa shine nítorí pé ṣíṣáìn wọn ṣíṣáìn tiwa náà ni. Allahu akbar. tó bá já sí pé kọ́mpìnì kan ni bàbá wa bá ní tá a lọ tajà ń bẹ àmọ́rù wàhálà tá a ṣe kọ́mpìnì tí bàbá wa ní náà nìyẹn àwọn ọmọ kéwù yẹn náà ni. Allahu akbar. tá a bá wa fẹ́ gbádùn wọn àfi ká pè wọ́n ní nǹkan báwọn bàbá wa náà ti ń pè wọ́n. Allahu akbar. kódà pípé táwọn bàbá wo pè wọ́n àwa tún gbọ́dọ̀ pè wọ́n bẹ́ẹ̀. Allahu akbar. iyì tiwa àwọn ni wọ́n mọ̀ jẹ́ kó hàn pé oníyì ni wa. nígbà tá à ń bọ̀ wá èmi àtọmọ yìí nìkan làjọ ń bọ̀ tàbá débi àbáwọn ọmọ kéwú mi ní tí wọ́n mọ̀ ṣe fún wọn wọ́n pọ̀ àwọn ni wọ́n ti mọ̀ àfàwà ní ń bọ̀ wáhùn àfàwà ní ń bọ̀ wáhùn àtẹni tó kọ́ wa náà èyí tó tẹ̀ tó wá burú jù ni pé àwọn kan wà tí wọ́n tún wá kọ́ wa nínú àwọn àfà
sí ó tún yẹ ká tọ́jú àwọn náà mọ́lẹ̀ ó yẹ ká tọ́jú wọn mọ́lẹ̀ náà báwa ṣe ní àkù lọ́dọ̀ tí táwọn ní àkù lọ́dọ̀ tí wa pé kí wọ́n pè bẹ́ẹ̀ làwa náà ní àkù lọ́dọ̀ tí wọ́n ká pè bàbá wo wọnú kíláàsì kó kọ́ wa àwọn náà ló rán pé ó yá ẹ lọ kọ́ wọn látara mímọ̀ tí bàbá wa ni wọ́n ti kọ́ wa ṣùgbọ́n tí bàbá wa bá kọ́ wa ó pọ̀ sí ìbùkún mọ̀ yé wa bí àwọn ṣe kọ́ wa o. Allah. tá a bá sì pè ọlọ́run ó béèrè lọ́wọ́ àwa náà. Allahu akbar. ibi tí mo ti wá fẹ́ fi ọ̀rọ̀ náà tí mo wá fẹ́ fi kín bàbá wa Al-Mubarak ni. Adamallahu su'udahu. ẹnìkan sọ ọ̀rọ̀ wọn fún mi ó ní ìmọ̀ ń wò pé bàbá wa nàfi Al-Mubarak ìmọ̀ ń wò pé ẹwà tìgbà tí wọ́n ti ń lò kíní náà ò sì fẹ́ ẹ̀yìn igi. Allahu akbar. ó ní ìmọ̀ wa dààmú làákà ìmí pé bó ni bàbá wa nàfi ṣe ń ṣe tí fi ń rí bẹ́ẹ̀ ó ní fún gbàtẹ́mi ò wá rí rò Ọlọ́run wá tì mí lọ́dọ̀ wọn wọ́n wá tún àṣírí ibi tí wọ́n máa ti ń lò ó ní tí wọ́n ń lò fún mi. Allahu akbar. ó fi rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ káyà yín já yín ní sọ ẹ má jẹ́ ẹfẹ̀ mi balẹ̀ bàbá ẹfẹ̀ mi balẹ̀. Wa ahasin. sẹ́rí bàbá. Kama ahsanallahu ilayka. Wala tabghil fasada fil ardi. Wala tansa nasibaka minad dunya. Sallallahu alayhi. Anabi ni man khadama khudma. Àwọn bayanu tafsiri hadisi yẹn ó fẹ̀ gan. Allahu akbar. Wàá kàn máa wò pé kò kàn sí ilé àfa gbogbo àfa tó bá sìn láyé gbogbo ẹ̀tọ́ àfa kọ̀ọ̀kan yóò máa dórí rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ. Allahu akbar. ẹ̀yin lẹ́yìn bàbá wo níláwà ní ló fi dàbí ìgbà tó jásí pé ọ̀dọ̀ yín nìkan lóore parí sí torí pé ẹ mọ bàyánù kìíní yẹn gan. bẹ́ẹ̀ni wọ́n ní tọ́lọ́run bá fún mi lẹ́gbẹ̀rún àwọn àgàgà kó fún mi lẹ́gbẹ̀rún ètè àpọ́nlé àfààní ni ó sì. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ó rọ̀ wọ́n lọ́rùn ju kágbìn ṣùgbẹ́gẹ́ lọ. ẹ̀yin ẹ wo nítorí Ọlọ́run kẹ́ ẹ sọ yẹn di bí Ọlọ́run ti fẹ́ báwọn òbí rẹ̀ ti fẹ́ nítorí rọ̀ yín lọ́rùn parí ni làwọn tẹ̀ ń sọ di dáadáa làwọn náà fi mọ iye kẹsí bẹ́ẹ̀ ilẹ̀ ń sọ fún wọn pé ẹ máa sìn wá àwọn Ọlọ́run ní ń darí wọn pé ẹ sìn àfa yín. Allah. kò wá síbẹ̀ tí fẹ́ tó láyé táfà yín bá débẹ̀ ẹ̀yin ẹ̀ tún ló dàn ní àwọn àfáà kan bẹ àmọ̀ wọn o àmọ̀ wọn dáadáa kò sí wọ́n máa ń gba kádàrá ni pé ọmọ àfáà sátó wá sìn báyìí ọlọ bẹ́ẹ̀ sì ni kó rí bẹ́ẹ̀ lẹ́mìí wọn ń da sísítẹ́ẹ̀mù wọn rú kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wa nàfi Al-Mubarak gbogbo ilé àfa àwọn yẹn kò síbi tó di láyé tó ní bàbá wa nàfi pé wọ́n ṣe káàdìmù bẹ̀yẹn njọ mo dọ́lọ̀ baba kóka mo ní baba yìí nìkan ni. Wallahi. gbogbo orílẹ̀ nísìn wọ́n mọ̀ láka gbogbo ẹ̀ lérí kídímọ́ o tún yà àtúbọ̀ sí sáré gànmú mọ́ bá díà ẹ̀ tún jẹ gbogbo ẹ̀ tán lérí kídímọ́. Allah. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ó rọ̀ wọ́n lọ́rùn ju kágbìn ṣùgbẹ́gẹ́ lọ. bàbá Hanafi kò sí bó tilẹ̀ kéré báyìí nílẹ̀ àfa bàbá Hanafi ó yẹ kẹ́ ti gba máìkì lọ́wọ́ mi náà wọ́n gbádùn mi tí wọ́n fi pa mí tí ìsinmi ti Ramadan rẹ̀. Allah. tọ́mọ kéwù lé àfa kan bá rí báyìí láfa gbà bàbá Hanafi gbà fáwọn bàbá wọn táwọn ọmọ wọn náà bá tún di bàbá Hanafi ó tún mọ sí báyìí fún wọn. Wallahi tallahi àwọn tó dù wọn lọ́nu ìjáfa táwọn náà kéwu bẹ́ẹ̀ ti kéwu yìí wọ́n pọ̀ lọ́nà ọ̀dọ̀ wa mẹ́wọ̀n wọn lálẹ́ wù bí tí. Allahu akbar. Wallahi wọn lálẹ́ wù bí tí. ní bá díà number 1 lónìí ẹ̀yin ni bẹ́ẹ̀ bá tún sọ pé kẹ̀hún bàbá bá díà èmi ò ṣe bàbá kan
èyí sọ pé bàbá kan ni bàbá kan o lẹ́yìn bàbá Oniyangi ṣùgbọ́n ẹni táwa mọ̀ tójú wa sálẹ̀ torí irọ́ ti kó nu rọ́ akí àwọn ìyá wa dán wọlé o. Umuniyas. ṣé àwa Umuniyas ni ẹ. wa Umuniyas makeup ni o jẹ dáhùn mọ. fún wa lórí lẹ́njọ́ ni. barakallahu fikum. ọ̀dọ̀ bàbá wa Ajagungbadé. lọ́jọ́ ọ̀gá Ajagungbadé. Ọlọ́run kó tún kẹ́yìn dáadáa. Amina. ìyá náà ní fasọ́ha. ohun náà dùn púpọ̀. naam wọ́n lálẹ́ ewu bí sí baba gbogbo ẹni tí èmi sọ pẹ̀lú confam ni o because bí mo yẹ wá yìí èmi kìí ṣe pé ìjà àfa ni wọ́n fi bí wa àkọ́kọ́ nù láàbì fàkàrà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé mo tuntun wá níṣẹ́ tó já sí pé tí wọ́n bá ń strike àwọn àfa wọ́n máa ń strike àwọn àfa pé ẹ lọ jókòó lé ẹ lọ abẹ́ǹṣin àwọn sẹ́tàwó tó máa fi jẹun àti tún lọ kọ́ lópin ìgbà tẹ́ Ọlọ́run bá lóun ò gbàdúrà mọ́ nìkan níṣẹ́ wa kò ní tó wa jẹ. Allahu akbar. ẹ mọ̀ ẹgbẹ́ kéèyàn níṣẹ́ lọ́wọ́ kó tó wa máa jáfa tí yóò máa fi bẹ Ọlọ́run lórí iṣẹ́ ìpè kọ́lọ́ máa dàrú ẹ mọ̀ pé orí ńlá ni. Allahu akbar. ní tí máa ṣe àwọn olówó tí wọ́n jẹ́ àfa tó fi máa wá bá wa àfa nù. ó ní ẹ dákun mo gbọ́ pé mo lálàá pé company mi fẹ́ dàrú mo lálàá pé company mi fẹ́ ṣe kíní kan ẹ bá ń bẹ Ọlọ́run ó tún wá sáré gbígbí dọ́dọ̀ tiwa àwọn tó wá ní ọ̀rà àgbò ọ̀sẹ̀ kìnìún kan ọ̀sẹ̀ kìnìún kan Ọlọ́run tún gbé àmọ́lì wá síbẹ̀ a sì tún ṣàdúrà fún yóò sì tún rí bẹ́ẹ̀ ìyíhun náà ó tún lọ ìjẹwà lọ́lọ́run fi síbẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù òun ni pé baba Al-Mubarak adamallahu ayatahu wọ́n wá ń ṣe khidma yẹn wọ́n ṣe khidma yẹn débi pé àwọn gẹ́gẹ́ ò ríra wọn pé àwọn ti tán sínú khidma mọ́ wàláhi tàláì wọ́n ríra wọn níri pé àfa ńlá ni mímọ́ tó bá ti délé àfa wọn akí àwọn afa wa kàn máa wọlé aláwọ̀sálẹ̀ akínyàn àyínú naim bẹ́ẹ̀ ni àwọn bàbá wa láti Ìkọ̀tún wọn gbogbo ẹ̀ báyìí wọ́n kì í bàbá wa Al-Mubarak náà kì í ẹ káàbọ̀ ẹ kú rè. inna sa'adata amurun laysa yudrikuha ahlu sa'adati la bil maqadiri mahrumatun li unasin talibina la akodi tusaku ila qaumin bitaysiri wakodi tusaku ila qaumin bitaysiri àwọn afáàní wọn wọlé bí mínísítà yìí. wọ́n wọlé rí inú mi àmọ́ dùn tí n bá rí wọn wàláì àwọn afọ olórí rí. faka anamọ dakala mínísítà. kéèyàn máa wá pé gbogbo àwọn afá àwọn ìfẹ́ ìlérí rẹ̀ kó láfẹ́ ẹlẹ́bọ ni wọ́n ìwọ náà ẹlẹ́bọ ni ọ́ àwọn olórí rí afá ẹ̀yin ò tí bà mí lọ́wọ́ bàbá ẹ bà mí lọ́wọ́ ẹ dàkú àwọn olórí rí afá àwọn olórí rí afá. Allah. wọ́n wọlé ilẹ̀ mi pé àwọn èèyàn wọlé. bàbá Al-Mubarak wọ́n wá tán sínú khidma ẹ wá wò ó ibi tí wọ́n lọ sí tún ibi tí wọ́n lọ ibi tí bàbá wa Al-Mubarak sì tún fẹ́ dé ibi tó tún ga ni. Allahu akbar. wọ́n tán yẹ́nyẹ́ sínú ilé àwọn àfa wọn àmọ́ ìgbà ni wọ́n máa ń bá wa ní ìdára ọ̀rọ̀ yìí máa ń bá mi ní ìdára lọ́dọ̀ bàbá Oniyangi pé ẹ bàbá Nàfi tí bàbá Ọláwùmí tán máa ń ṣe wàlímọ̀ fáwọn ọmọ bàbá Nàfi ni ó gba owó àwọn ni wọ́n tún wá pe ọmọ kọ̀ọ̀kan láàyè gbogbo owó tí wọ́n bá kó sí bàbá Nàfi lápò àwọn ọ̀rọ̀ ni ọ̀rọ̀ eléyìí ìṣòwò tèmi wọ́n á lò kó kalẹ̀ fún bàbá àlífà. Allahu akbar. ṣé rí ayé tá a wà ń bẹ̀ yóò lu jára wọn
tó bá jásí pé aburú kan lẹ́ bá ṣe bàbá bẹ́ẹ̀ tí ń gbọ́ live and direct yìí náà lẹ́mọ̀ gbọ́ lẹ́nu wa. Allahu akbar. Wallahi tallahi kò pamọ́ ìwọ́sà àti mọ́ sàbúrú ọlọ́run ó tún àṣírí rẹ fáyé ni dáadáa tẹ́yìn ṣe lọ́lọ́run tún àṣírí yín fáyé. Alhamdulillahi. ọlọ́run wa bẹ̀ ọ́ afọlájí tóbi àfi jẹ́ káwa náà lè ṣe bíi tiyín. Amina. èmi àmọ́ banújẹ́ lérí kíní yẹn pé ó yẹ kí n rí àfa kan tí ó kọ́ mi direct tí mo lọ sí kídímọ́ lọ́dọ̀ tiẹ̀ náà. Allahu akbar. gbogbo àwa yìí kò lè bàbá Kewuyemi kò lè burú torí àwa la gbọ́ mọ̀nìkádàmà kùdìmọ̀ àgbọ̀ yìí. Allahu akbar. kò sí bí bàbá Hanafi tí wọ́n ti lè jáde tó nu ayé wọ́n tún mọ number 1 ni wọ́n tún jẹ́. kèsì pé bẹ́ẹ̀ wọ́n gbọ́ kàn fún mi pé àbí mo rójú wọn àmọ́ ìgbà ní rójú wọn but bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa alukurani ní fa'amma bi ni'mati rabbika fa'amma bi ni'mati rabbika fa'addis. gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú náà káwọn náà fi ti bàbá Hanafi kán lọ́ọ́ fi kọ́gbọ́n. àwa tá a jẹ́ ọmọ àfa àwa là á ti ń wọ́nu ara wa yìí àrẹ́dì láti ṣe dáadáa sí yín ṣùgbọ́n yìí náà ṣe kídìmọ́lé àwọn àfa yìí. Allahu akbar. akbar. àwọn àkókò kan ń bẹ ẹ délé àwọn àfa mi báyìí ẹ mọ̀ wá wò pé adúrú ọmọ kéwú tó kọ́ yẹn níbo làwọn yòókù wà. wàláhi tàlá ìsọ̀n bíi lára sí láyé láyé wa ọmọ wa wò pé tèmi náà sì mọ iye ọmọ kéwú tí bàbá mi kọ́ níbo ni wọ́n wá lọ. kèésì ṣe bá níyàn bàbá yẹn ò dá but ọmọ kéwú mi ya wèrè débi pé ìmọ̀ fẹ́ káfa rẹ̀ gbé wo léwu lérí pé tọ́ ọba filẹ̀ mi lẹ̀ ọmọ sí èrè kíni o. Allahu akbar. ọmọ kéwú mi rẹ̀ di gbé ipe káfa àwọn ṣépè fún pé tọ́ ọba filẹ̀ mi lẹ̀ ọmọ sí èrè nínú ìgbésí ayé rẹ̀ ọmọ sí èrè. ṣùgbọ́n àwọn bàbá tí wọ́n kọ́ àwa àwọn bàbá tí wọ́n bí wa wọn èyí ṣẹni tí máa ń ṣiṣẹ́ tí tó máa ń fọwọ́ ara wọn dànù wọn kàn fi ọ́ lẹ̀ ní bọ́lọ̀ ń bá ti rán ọ máa ṣe. Allahu akbar. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gbogbo àwọn tó bá jẹ́ ògo wa àwa náà gbọ́dọ̀ mọ̀ bá ti maintain wọn àmọ́ bá ti bọ̀ á sustain wọn táfi tinú tí àwọn náà fi dùn pé dípò pé ẹlòmíì ibi tó lówó dé ẹ̀rú sì máa bá àti náwó ńlẹ̀ àfa rẹ̀ nítorí tó bá ná bóyá 100,000 ló bá fi kalẹ̀ nísìn àtúntún rí nínú àwọn ọmọ kí ó tó mọ̀ ní ń sakọ́ mọ̀ ní ó ti mọ̀ pé àwọn òní ní máa ń ṣègbéraga ní òní wọn wà lọ kàn òun ló máa wò pé ń sakọ́ ilé àfa mi ń fẹ́ ṣe dáadáa sí i. Allahu akbar. gbogbo bẹ́ẹ̀ yẹn bá ti mọ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ sílé àfa rẹ̀ bóun náà ti fẹ́ lálùbáríkà tó ni ẹni tí sì máa ti owó sápò ọlọ́run bùn ọ lówó ọmọ wa ti sápò èèfẹ́ náwó ńlẹ̀ àfa rẹ̀ wọnú ọlọ́run. ayakumullah. ọlọ́run wa bí ọ èyí tá a wí yìí náà wàláhi tàláì ibi tọ́lọ́run darí ibi lọ ni kì í ṣe ní tí mo sọ pé mo fẹ́ sọ. ọlọ́run darí yín dáadáa. àwa kìláfà àlífà ẹ̀ka lọ sí mi ẹ̀dùn àwọn ọmọ kéwú mi ń bẹ tọ́lọ́run ṣe dáadáa fún jù wá lọ ṣùgbọ́n àwọn láàfin boost ara wa. ayakumullah. kí ló lẹ fún mi 2,000 kí ló dé. Allahu akbar. wọ́n lè fi 3,000 kún 5,000 ní fẹ́ gbà lọ́wọ́. Allahu akbar. Allahu akbar. ẹ má fún mi lówó nítorí pé bóyá mo sọ iṣẹ́ yín lójú yín. ok. Allahu akbar. torí wàláhi tàláì gbogbo ọmọ kéwú tó bá lóhùn ò rí yín pẹ̀lú xidimọ́ tẹ̀sí ó jẹ́ òun. Allahu akbar. nílẹ̀ àwọn afa baba wa Al-Mubarak. Damallahu ayatakum. kódà gbogbo kìláfà irú à ń sọ fọlọ́n pé kése pété àwọn ọpọlọ tiwa náà dá o ṣùgbọ́n à ń sọ pé bá a yọrù baba wa Hanafi nù tiwa náà. Allahu akbar. ẹ mọ iye ẹ púpọ̀. ló ń yarí wọn pẹ́. ẹ̀mí yóò gùn lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. Adamallahu. ẹ
ṣe lé àfa yín. Izzaka bi salami. nígbà tí o sọ ọmọ kéwù mi ń bẹ̀ mọ́. Adama Allahu dawlatakal azima. Ọlọ́run wa jẹ́ kẹ́mi yín kùn sí. Amina. Ọlọ́run wa ilal amam. Ilal amami. Ọlọ́run jàrí yín pẹ́. Amina. Ọlọ́run tún jàrí yín pẹ́. Amina. Ọmọ Ọláwùmí ni tó bá ní Ọlọ́run jẹ́ rí Ọlọ́run jẹ́ akárí ọpẹ́ ìwọ náà fẹ́ pẹ́ ni o àbí èmi lè má rí pé kalẹ̀ ṣùgbọ́n èmi máa gbọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀. Sábẹ́ gangan làwọn. Wàláhì tàláhì Ọlọ́run kò ní da sẹ́rí tọ́lọ́run bá fẹ́ fìtínà fa àwọn àwa tẹ̀ ń wù yìí lọ́lọ́run ó gbà lọ́wọ́ ẹ̀. Allahu akbar. gbogbo kó wọ lóòrùn tí ń ràn yìí Ọlọ́run ò ní gba ìwà náà lọ́wọ́ yìí. Amina ya Allahu. Irú èmi kékeré wọ́n ní ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ta ni bàbá sọmọ tọ́nà jìn tí ẹ bá ṣe pé àwọn tí wọ́n bí wa tẹ̀ ń wò àwa jìnnà sí yín gẹ̀ Ọlọ́run ò ní jó bàjẹ́ fún yín o. Amina. Tọ́ ẹ dákun mo fẹ́ ṣe Suratul Fatiha bàbá Oniyangi ẹ jáde ńlẹ̀. Bàbá Al-Mubarak. torí àfa Al-Mubarak dà. wọ́n ti kó lójú agbo. Kán dákun wọ́n yọ̀ ń dà mí. Ok bàbá ọlọ́mọ tún ya fọ́tò ni. Àbí wọ́n ń gbàlejò. Wọ́n ti ń bọ̀. Sẹ́rí àfa wa Ismail èmi fẹ́ràn wọn púpọ̀ èèyàn máa ń palẹ̀ mọ́ ayé tí ó gbé ni. Àwọn wọn pákéjì ayé yìí pé tọ̀ bàbá mi ti ṣiṣẹ́ jẹ́ wọn pákéjì tèmi náà papọ̀. Àwa ẹ má bínú bàbá àlùfà ǹtẹ̀ fi sọ alẹ́ nu náà là ń wí. Wàláhì tàlá ọmọ èyàn sì gbéṣẹ́ bàbá rẹ̀ dúró lójú kan ọ̀sùn iṣẹ́ bàbá yẹn tó já sí pé inú bàbá yẹn nù wọn dùn pé mo rọ ọmọ fílẹ̀ ebi àwọn ọmọ kéwù yìí náà níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí wótòwótò àwọn ọmọ kéwù mọ̀ ní Ọlọ́run àkàfà àmọ́ màmá sùn lọ́rùn bàbá náà tún dúdú ni. àbí kọ́lọ́n bá wa sàmọ̀nà àwọn àlífà báyìí. kọ́lọ́n bá wa sàmọ̀nà àlífà báyìí o gbogbo ntí bàbá fílẹ̀ wọ́n fẹ́ dojú ẹ̀ dé o bẹ́ẹ̀ báyìí tún rí iṣẹ́ báyìí àwọn náà ni ó tún wí àwọn ọmọ kéwù náà ni ó tún wí pé adúpẹ́ o ilé àfa àwọn ti ń ga sí o ilé àfa àwọn yìí gbogbo ẹ̀ ń ṣe rẹ́múrẹ́mú Ọlọ́run gbogbo ilé àwọn àfa wa Ọlọ́run má da ọ̀dẹ̀dẹ̀ wọn rú. Amina. Ilé baba wa Kewuyemi Ọlọ́run ò ní da ọ̀dẹ̀dẹ̀. Amina ya Allah. Baba Kewuyemi àgbà lágbára Ọlọ́run ẹ̀yin tẹ̀ ń ṣe baba lérí wa náà lẹ́ẹ̀mọ jẹ́ baba lérí wa lọ. Amina. Ọlọ́run wa ní fi àwa tá ń bẹ lẹ́yìn yín Ọlọ́run ò ní fi bú yín. Amina. Ẹ bá ṣe àmì dáadáa ni. Amina. Ọmọ wa yìí Ọlọ́run jò lálùbáríkà. Amina. Baba ọlọ́mọ tó ní àlùbáríkà tí yín náà tó pọ̀. Amina. Wọ́n bá ń ké Suratul Fatiha yẹn lódìdí. Ayakumullahu. Bí baba Oniyangi ti máa ké gbogbo àwọn ìyá wa Ọlọ́run àbíọ́ gbogbo ń tẹ̀ ń fẹ́ nú ayé Ọlọ́run bá a ṣe fún yín. Amina. Báwa fi ayé yìí kó fi dàlí kí á mọ̀ rú fún yín. Amina. Bóyá bá ń ké Suratul Fatiha. A'udhu billahi minash shaitanir rajim. O ṣeun. Bismillahir rahmanir rahim. Dákun máa dàníyàn lórí Suratul Fatiha yìí. Alhamdulillahi Rabbil alamin. Ọlọ́run o n tá a máa fi jẹ́ àfa. Ar-Rahmanir Rahim. Ká sọ fọlọ́run pé ṣe bẹ́ẹ̀ kó sì ṣe bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni arísìkí tó wá pọ̀. Maliki yawmiddin. Maliki yawmiddin. Ẹ ṣeun. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Ihdina siratal mustaqim. Ihdina siratal mustaqim. Siratal ladina an'amta alayhim. Siratal ladina an'amta alayhim. غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. ẹ dákun ẹja ṣe amina. amina. ẹja tún ṣe ami. amina. ẹ jókòó bàbá nàbí ẹ jókòó ẹ dákun ẹ jókòó. ẹja ṣe ami. amina. ká tún ṣe ami subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun alal mursalin. والحمد لله رب العالمين.